ẹ kúrò lé gbogbo ọmọ káàrọ̀ jèrè mo kí gbogbo yín o mo kí gbogbo wa o ẹ̀ẹ́dẹ̀kú ọ̀rọ̀ olúwa náà gbogbo ohun tí ó ń jẹyẹ ó ń fi hàn wá pé àsìkò tó kí gbogbo wa ká dìde ká má dákẹ́ lórí ọ̀rọ̀ yìí tó ń lọ yìí ọ̀rọ̀ tepo tí wọ́n gbé owó lé lórí tó wá fòrò ẹ̀mí gbogbo wa lápapọ̀ òun ni a bá wá mo dẹ̀ fẹ́ kí ẹ gbọ́ nǹkan tí àwọn alàgbà wa tí wọ́n sọ ẹ̀yin alàgbà Fẹ́mi Falana àwọn bàbá wa Fẹ́mi Falana SAN Senior Advocate of Nigeria wọ́n sọ pé fuel price is illegal and contemptuous. Fẹ́mi Falana wọ́n sọ kíní ní èdè Yorùbá èdè Gẹ̀ẹ́sì máa túmọ̀ ní Yorùbá n tí àwọn tí wọ́n sọ ń bìbà ni pé òfin tí bí wọ́n ṣe gbé owó lé orí epo yìí àwọn NNPC tán gbé owó lé orí òfin orí epo wa wọn ò ní àṣẹ láti ṣe ìjọba nìkan ló ní àṣẹ láti gbé owó epo sókè àbí wálẹ̀ àmọ́ àwọn ìjọba àwọn bàbá wa Tinubu ààrẹ ẹ wá nǹkan ṣe sí kinní yìí o arákùnrin tó gbé owó lé orí owó epo wa wọ́n rú òfin o gẹ́gẹ́ bí àwọn bàbá wa Falana bọ́yé sọ o wọ́n ní Falana was reacting to NNPCL's seemingly overnight price hike ọ̀sán kan orúkọ wọ́n gbé owó epo yẹn sókè àwọn wá sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní pé ó di ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ti gbé owó epo yẹn sókè lẹ́yìn oṣù méjì láti 185 naira ó ti wá di 620 naira kan ní 30 naira àwọn ọ̀nà ń wò lórí fọ́nrán yẹn àwọn nìyẹn àwọn bàbá Fẹ́mi Falana epo tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn ṣé wọn pé àwọn ni agbẹjọ́rò fún àwọn tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ èèyàn human rights lawyer Fẹ́mi Falana wọ́n criticize ìjọba wọ́n criticize Nigerian National Petroleum Company Limited fún bó ṣe gbé owó epo sókè fún premium motor spirit or petrol from around 500 naira títí di 600 naira per litre ni wọ́n sọ lórí ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí àwọn lè ń wò lórí fọ́nrán yẹn wọ́n sọ pé àwọn bàbá wa sọ pé Falana wọ́n lòdì sí ọ̀sán kan orúkọ tí wọ́n fi gbé owó epo yẹn sókè àwọn NNPC Limited níjọ́ Tuesday nínú ọ̀rọ̀ tó ń sọ wọ́n sọ pé àwọn President Tinubu nínú ìgbà tí wọ́n kọ́ ńgbà tí wọ́n gba ipò ààrẹ ní May wọ́n sọ pé ìjọba àwọn wọ́n máa pèsè ìjọba fún gbogbo ìlú ní ọ̀nà tó yẹ àti tó tí ó lè máa tẹ̀lé òfin ìlú mo ń túmọ̀ ẹ̀ mo ṣe ń ka kíní yìí fún yín ni wọ́n fi ọ̀rọ̀ adájọ́ tí wọ́n ṣe wọ́n fi nǹkan tí adájọ́ ṣe lórí ẹjọ́ kan tí wọ́n gbé wá tíjọba gbé wá nínú òfin tí adájọ́ gbé kalẹ̀ fún tíjọba láti tẹ̀lé wọ́n ní nǹkan tó ń pè ní Petroleum Act àti Price Control Act àti Constitution of the Federal Government wọ́n sọ pé ìjọba nìkan ṣoṣo ló máa láti máa sọ iye owó tí a máa san fún owó epo wa tó ń tà ní ilẹ̀ Nàìjíríà ṣé ń gbọ́ o mo kàn sáré túmọ̀ ẹ̀ ni o màá kà léèbò màá túmọ̀ ẹ̀. He cited the Federal High Court judgment withheld that by the combined effect of the Petroleum Act, Price Control Act, and the Constitution of the Federal Government must always fix the price of petroleum products sold across Nigeria. Ó túmọ̀ sí pé ìjọba nìkan ṣoṣo ló ní agbára láti gbé owó epo sókè kì í ṣe àwọn Nigerian National Petroleum Company Limited wọn ò ní agbára yẹn ìyẹn tí arákùnrin tí a mọ̀ sí Mele Kyari tí ó wá gbé sókè sọ̀rọ̀ mi yẹn ó ṣe pàtàkì àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí torí àwọn nǹkan tí ó nípọn gan ni sọ̀rọ̀ mi yẹn ká tẹ̀síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní pé ìgbà tí adájọ́ gbé òfin yẹn kalẹ̀ pé ìjọba nìkan ló lè sọ iye tá máa
ra epo ní ilẹ̀ Nàìjíríà, ìjọba nìkan ṣoṣo. Wọ́n ní ìjọba inú ìjọba wọn ò dùn sí òfin tí adájọ́ bọ́n ṣe dá ẹjọ́ yẹn, wọn inú wọn ò dùn sí. Wọ́n wá tún lọ fẹ́ gbé ẹjọ́ yẹn padà lọ sí ilé adájọ́ giga, ìyẹn Court of Appeal. Àwọn wá sọ pé ìyẹn àwọn bàbá Fẹ́mi Falana wá sọ pé bí òfin ṣe wà ń sìn o, gẹ́gẹ́ bí wọ́n ti gbé ẹjọ́ yẹn lọ sí wọ́n ti dá ẹjọ́ yẹn lórí ọ̀rọ̀ bí ìjọba ṣe gbé ọ̀rọ̀ yẹn lọ sí ilé òfin gíga, ìyẹn Court of Appeal. Wọ́n ní National Petroleum Company wọ́n ti wá ṣe ìjọba wa, wọ́n fojú tẹ́ńbẹ́lú ìjọba wa, wọ́n fi ojú tẹ́ńbẹ́lú ìjọba, wọ́n dẹ̀ gbé owó epo sókè. Wọ́n ò tẹ̀lé òfin o, kì í ṣe Nigerian National Petroleum Company Limited, wọ́n ò ní agbára láti gbé owó epo sókè gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ sínú ìwé òfin tí àwọn bàbá wa Fẹ́mi Falana tí wọ́n ń sọ. Torí pé ìjọba nìkan ló lè sọ iye owó tí a máa ra epo, ìjọba nìkan, kì í ṣe NNPC. Kẹ́ máa wo àrékèrèkè tó ń lọ o, ìyẹn ni mo fẹ́ kí gbogbo wa ká mọ̀. Ara tí ẹni máa wo arákùnrin, mo fẹ́ fi hàn wá ká lè mọ̀ tá à ń sọ yìí, kó lè yé wa dáadáa, ẹ má bínú. Mo kàn máa sáré ṣe báyìí, mo fẹ́ kẹ́ rí. Ṣé rí Mele Kyari nìyẹn, ṣé rí Mele Kyari nìyẹn, ààrẹ rẹ̀ Fẹ́mi Falana, àwọn náà sọ̀rọ̀ yìí, wọ́n sọ̀rọ̀ nǹkan tó sọ nìyẹn. So Mele Kyari ló gbé owó epo sókè, ìjọba ló dẹ̀ kó gbówó sókè. Ṣé rí pé àrékèrèkè wà nínú ọ̀rọ̀ yẹn, àbẹ́rí. Ẹ ká máa tẹ̀lé tó lọ yẹn, ẹ ká máa tẹ̀síwájú. Now lẹ́ẹ̀kan sì máa kà léèbò, máa kọ́ wá ṣe ń ránpẹ́, máa mú ètò yẹn wá tó pé mo kàn fẹ́ fi hàn wá ní pé wọ́n ń rú òfin. Even though the appeal has not been determined by the Nigerian National Petroleum, even though the appeal has not been determined, the Nigerian National Petroleum Corporation has usurped the powers of a federation. Wọ́n fojú tẹ́ńbẹ́lú ìjọba wa, of the federal government, to determine and fix the price of petroleum products in the country, Falana said. Wọ́n fojú tẹ́ńbẹ́lú ìjọba, wọ́n dẹ̀ gbé owó epo sókè, pé kí ni ìjọba máa ṣe sí ìjọba ọ̀sẹ̀ kankan wọn. Ó ti wáyé wá ń sìn pé ìgbésẹ̀ tí àwọn NNPC Limited tí wọ́n gbé ó lòdì sí òfin, illegal, ó lòdì sí òfin. It is illegal and contemptuous since the judgment of the Federal High Court on this subject matter has not been set aside by a higher court. Ó lòdì sí òfin torí pé ilé adájọ́ tó gbé gíga tó gbé ọ̀rọ̀ yìí lọ, wọn ò tí ì dájọ́ lórí ẹ̀. Wọn ò tí ì sọ pé kó gbé ẹjọ́ òfin tí adájọ́ tó gbélẹ̀ fún ìjọba pé kán tẹ̀lé. Wọn ò tí ì gbé sẹ́gbẹ́ kan. Sọ̀rọ̀ mi yé yín. Ó dẹ̀ ṣe pàtàkì ká mọ àwọn ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ yẹn, ó ṣe pàtàkì gan-an ni. Sọ̀rọ̀ mi yé yín. NNPC wọn ò ní agbára láti gbé owó epo sókè rárá ni. Láti 500 tí 670 naira per litre. Wọn ò ní agbára yẹn rárá ni. Nǹkan tó lè ṣe yẹn bí ìgbà tí wọ́n ń gbá ìlú Nàìjíríà létí ni, pé kí la máa ṣe sí. Ìyẹn mo fẹ́ ká mọ̀. Mo fẹ́ wá fi ọ̀rọ̀ kan kún ọ̀rọ̀ yìí, mi ní fẹ́ sọ púpọ̀ jù mẹ́ lọ. Wọ́n ti sọ̀rọ̀ pa àwọn declaration, bóyá màá ti máa wá lórí ètò live, màá wá gbélé wá àjọ sọ̀rọ̀ lórí ẹ̀ rárá. But mo kàn fẹ́ fi yẹn hàn wá pé àwọn NNPC wọ́n lòdì sí òfin ilẹ̀ Nàìjíríà bí wọ́n ṣe gbé owó epo sókè torí ìjọba nìkan ló ní agbára yẹn, kì í ṣàwọn. Ìyẹn ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ tí agbéwálé ni. Mo lè fẹ́ kẹ́ mọ̀ pé a ní agbára kan tí mo máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà. Mo rò pé púpọ̀ náà ti mọ agbára tí mò ń sọ yìí. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Òun dà náà. Nǹkan fẹ́ sáré wá jáde fún wa náà ni. Ká tó fi rán wa létí. Ó dìgbà tí gbogbo wa bá gbé ìgbésẹ̀ yẹn lápapọ̀ wa kí a tó bọ́nu ọ̀pẹ ọdún, torí lọ́wọ́ tá wà yìí o.
oko ẹrú la wà. Ẹ má bínú. Now, mo fẹ́ kẹ́ ka kíní. Mo fẹ́ kẹ́ ka ilé mo fẹ́ kẹ́ ka kẹ́ mọ ohun tó ń lọ gangan. Ṣé nínú ìwé òfin ti Nàìjíríà, òfin yìí a ní àṣẹ àti agbára. Ìjọba jẹ́ ti àwọn ènìyàn láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Mi ò wo òwe o, mo ti há sórí. Ẹ jẹ́ n ka lẹ́ẹ̀kan sí fún yín. Ìjọba jẹ́ ti àwọn ènìyàn láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Mo ti há sórí. Mo fẹ́ kí gbogbo wa ká bẹ̀rẹ̀ sí ní há ọ̀rọ̀ yẹn sórí. Ṣọ́rọ̀ mi yé yín. Ìkejì ẹ̀, ìkópa àwọn ènìyàn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí. Mo tún ti há yẹn náà sórí. Ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí. Méjèèjì yẹn mo fẹ́ kí a há sórí ká mọ̀. Ká wá bẹ̀ sí ní pín ọ̀rọ̀ yìí fún gbogbo àwọn èèyàn wa. Torí ìjọba NNPC wọ́n rú òfin o. A dẹ̀ ní àwa gangan láti ọ̀dọ̀ wa ló ti gbé ń gba agbára àti àṣẹ. Torí náà àwa láti lo àṣẹ láti fi wá sọ fún ìjọba pé ìgbésẹ̀ tẹ́ gbé tí ẹ̀ dá NNPC dúró tí wọ́n fi àjẹ wáyé ìgbésẹ̀ tí ó lòdì sófin ni. Àwa ọmọ onílù, àwa tí ó jẹ́ pé ẹ gba agbára látọ̀dọ̀ wa, àwa wá ń fi agbára tí ìjọba tí ìwé òfin fún wa yẹn, àwa fi sọ fún yín pé kẹ́ dá owó yẹn padà sísàlẹ̀ ibi tó yẹ kó wà. Nítorí ká ṣe nìyẹn lápapọ̀ wa o. Ká lọ ṣe láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì, ká pé àwọn olórí ìbílẹ̀, local chair government chairman, state house of assembly member, house of reps, àwọn aṣòfin ìlú ìpínlẹ̀, àwọn aṣòfin méjèèjì, senator àti house of reps àti senator àti gómìnà, ká pè wọ́n wá sí ìpàdé town hall meeting ní àwọn ìbílẹ̀ wa ní kọ̀ọ̀kan. Ká wá sọ fún wa pé owó epo tó ń gbé sókè yìí kò fún wa ní ìrọ̀rùn rárá o. Wọ́n dẹ̀ lòdì sófin. Ó lòdì sófin torí òfin ti sọ pé ìjọba nìkan ṣoṣo ló ní agbára láti gbé owó epo sókè. Ìjọba nìkan ṣoṣo kì í ṣe NNPCL. Torí náà mo fẹ́ kí a mọ òfin ká bẹ̀rẹ̀ sí ní gbégbèsè. Tá bá dúró lápapọ̀ wa láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì, tá bá bẹ̀rẹ̀ sí ní gbégbèsè yìí, a máa rí yàtọ̀, ó máa yà wá lẹ́nu. Àmọ́ wa láti dúró papọ̀, ẹ má jẹ́ kí wọ́n pín wa. Àsìkò tó ká bẹ̀rẹ̀ sí ní lo agbára tẹ́ ń wò nínú ìwé òfin yìí. Ẹ sọ fún àwọn ìyá lọ́jà, àwọn àgbẹ̀, àwọn vulcanizer, àwọn ọ̀dọ́ àti gbogbo ọmọ ìlú nílẹ̀ káàrọ̀-o-jíire wọ́n láti mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀. Ìgbésẹ̀ NNPC ó lòdì sí òfin bí wọ́n ṣe gbé owó epo sókè. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní dá sí ọ̀rọ̀ yìí o. Ó ṣe pàtàkì o. Kò ní sí wa kò ní rẹ̀ wa o. A rí jù báyìí lọ. Mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé a ní àṣẹ àti agbára láti pe ìjọba láti sọ pé n ta fẹ́ rí o. Ìgbésẹ̀ tí Mele Kyari tó dẹ̀ gbé ó lòdì sí òfin. Ó lòdì sí òfin. Ìjọba nìkan ṣoṣo ló ní agbára àti àṣẹ láti gbé owó epo sókè, kì í ṣe NNPCL. Ẹ ṣeun púpọ̀, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ káàrọ̀-o-jíire. Bí ẹ bá ṣe ń lètò ẹ bá máa pín. Ọ̀rọ̀ pàtàkì la gbé wá. Ó dẹ̀ ṣe pàtàkì kí àgbékalẹ̀ yẹn kó yé wa. Mo fẹ́ ká mọ̀ pé ìjọba wa o, ìgbésẹ̀ tí ó yẹ kó gbé ni pé ó yẹ kó ti sọ fún NNPC wọn ò ní agbára láti gbé owó epo sókè. Wọn ò ní agbára yẹn. Ìjọba nìkan ṣoṣo ló ní agbára yẹn àti tẹnumọ́. Gbogbo wa la ti mọ̀, a dẹ̀ ti fi ọ̀rọ̀ yẹn hàn wá. Kódà máa gbìyànjú kí n tó mọ̀ ẹ̀ ní èdè Yorùbá. Màá kàn sáré ẹjẹ́ sáré ṣe báyìí. Mo máa wọ jáde fún yín sìn. Ṣé rí? Mo fẹ́ fi hàn yín báyìí o. So kẹ́ lè rí, mo fẹ́ túmọ̀ ẹ̀ fún yín Yorùbá. Mo fẹ́ kẹ́ mọ̀ òfin yẹn kó lè yé wa torí ara àwọn ìgbésẹ̀ tó ń gbé tí ò sunwọ̀n òun lè ń rí yẹn. So mo máa túmọ̀ ẹ̀ ní ṣókí báyìí. Ń bọ̀. N sáré túmọ̀ ẹ̀ fún wa ní ṣókí. Ẹ jẹ́ n túmọ̀ ẹ̀ ní ṣókí. Ń bọ̀ o. Ẹ fún mi ìṣẹ́jú kan. N tí wọ́n kọ sínú ìwé òfin
ní ṣókí mo kàn fẹ́ fi hàn wá ní nínú ìdájọ́ tí ó ṣe pàtàkì tí ó wáyé ní oṣù kẹta ọjọ́ kọkàndínlógún ọdún ẹgbẹ̀rún méjì àti mẹ́tàlá ọdún 2013 Ile-ẹjọ giga ti federal tí Adamu Bello J gẹ́gẹ́ bí ó ti jẹ́ alaga gbà pé nípasẹ̀ ipa apapọ ti Ofin Epo, Ofin Iṣakoso, idiyele àti Ofin Ijọba federal gbọdọ nigbagbogbo ṣatunṣe idiyele awọn ọjà epo tí a tà káàkiri orilẹ-ede Naijiria. Ìtumọ̀ yẹn ni pé ìjọba nìkan ṣoṣo ló ní agbára láti gbé owó epo sókè. Adìdí gbé yẹn wá fún wa kí a lè rí ni. Ó dẹ̀ ṣe pàtàkì ká mọ ìdí abájọ ọ̀rọ̀. Ara àwọn ìgbésẹ̀ tí NNPCL tí wọ́n gbé tí ó ń rú òfin òun lè rí. Wọn ò ní àṣẹ láti gbé ìgbésẹ̀ yẹn. Ìyẹn ni ká fi wá tó wa létí. A dẹ̀ ní àṣẹ láti gbé bí wọ́n ní ìbéèrè láti bí gbogbo àwọn ìjọba ní ìbéèrè kí ni díẹ̀ tí wọ́n ṣe gbà kí NNPC kan máa rú òfin. Àṣẹ ta ní lẹ́ẹ̀kan sí òun ni tí a gbé síbí. Ìjọba jẹ́ ti àwọn ènìyàn láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ṣé ti rí bẹ́ẹ̀? Ìkópa àwọn èèyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí. Àwọn agbára méjèèjì yẹn ló fún wa ní ẹ̀tọ́ àti agbára láti béèrè ìbéèrè lọ́wọ́ ìjọba. A dẹ̀ láti bí wọn láti máa mójútó ìjọba. Káwa ni pé tí wọ́n bá ti gbé ìgbésẹ̀ tí ò bá mu, iṣẹ́ tàwa ni pé káwa pè wọ́n, ká pe àkíyèsí wọn sí, kọ́ dẹ̀ ṣe àtúntò yẹn. Iṣẹ́ tí ó yẹ ká máa ṣe lápapọ̀ wà nìyẹn láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì. Àrùjì báyìí lọ, màá rọ gbogbo wa, ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ yìí, ká mọ̀ sórí, ká ha sórí, ká pín. Màá fẹ́ kí gbogbo wa ká wà nínú àwọn ẹgbẹ́ àdúgbò káàkiri gbogbo ìbílẹ̀ Yorùbá. Ká dẹ̀ fi ọ̀rọ̀ yìí sínú gbogbo ilé ẹgbẹ́ àdúgbò kí a pé gbangba sókè kí gbogbo wa ká lè mọ agbára àti àṣẹ ta ní ká lè bẹ̀rẹ̀ sí ní gbèlò. Díẹ̀díẹ̀ a gbọ́dọ̀ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí. A gbọ́dọ̀ dákẹ́ torí tá bá dákẹ́ tá bá ti kópa nínú ìjọba wọn ò ní lè máa ṣe jìbìtì, wọn ò ní lè máa ṣe àrékérekè gbogbo ilé ìtàn ṣe yìí. Torí náà iṣẹ́ tiwa ó ṣe pàtàkì ká máa tanná mọ́lẹ̀ sínú ìjọba pẹ̀lú ìkópa nínú ìjọba wa. Ẹ ṣeun àrùjì báyìí lọ season 1 ló kí n lórí Oduduwa TV rédíò. Tẹ́ bá ti ń gbọ́ ètò yìí ẹ bá wa máa pín. Ó ṣe pàtàkì kí ẹ bá wa fi àwọn gbólóhùn kan àbí méjì sórí ọ̀rọ̀ yìí. Ẹ má dẹ̀ gbàgbé ẹ bá wa subscribe sórí Oduduwa TV rédíò lórí Oduduwa TV rédíò 2 lórí YouTube. Ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ subscribe. Ẹ tẹ subscribe. Tẹ́ bá ti tẹ subscribe á jáde. Ẹ kàn tẹ red button ẹ tẹ subscribe. Tẹ́ bá ti subscribe ẹ dẹ̀ wá lọ bá wa tún lọ hit the notification button. So tá bá ti wá gbogbo gbà ẹ lè máa rí wa. So ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ní ẹ bá wa lọ subscribe. Ẹ ṣeun gan ni. Adúpẹ́ lọ́wọ́ yín o. Àrùjì báyìí lọ season 1 ló kí n láti rí Oduduwa TV rédíò. Ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ subscribe sórí Oduduwa TV rédíò 2 lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun. Ó dìgbà kan náà. Àrùjì báyìí lọ a tún máa padà wá láìpẹ́ yìí. Ẹ ṣeun. Ẹ bá a pín ètò yìí. Ẹ kí lẹ rí sí ẹ dẹ̀ bá wa kọ àwọn gbólóhùn kan méjì báwo lè ṣe rí ọ̀rọ̀ yìí sí. Ẹ ṣeun. Ó dìgbà kan náà. Ó dàbọ̀.